àìsàn jẹjẹrẹ ọyàn ń bá òṣèré yìí fínra ó nílò ìrànlọ́wọ́ aráàlú. ìlúmọ̀ọ́ká òṣèrébìnrin nni tọ́pẹ́ ọ̀ṣọ́bà ní ìròyìn ti jábọ̀ wípé ó ṣiṣẹ́ abẹ àìsàn jẹjẹrẹ ọyàn. Gẹ́gẹ́ bí àgbà òṣèré Folúkẹ́ Dáramọ́lá ti ṣe àgbéjáde kan lórí ìtàkùn ayélujára Instagram rẹ̀ ló ti ṣàlàyé pé òṣèrébìnrin Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ti ṣiṣẹ́ abẹ kan ṣùgbọ́n tó sì tún nílò òmíràn láti yọ àwọn nǹkan tó kù níbi ọyàn ọ̀hún tó lè máa dà á láàmú nínú àgọ́ ara. Folúkẹ́ Dáramọ́lá tó ṣe àfihàn fọ́nrán fídíò ibi tí òṣèré náà ti wà ní ilé ìwòsàn sọ ọ́ di mímọ̀ pé ó nílò owó mílíọ̀nù 12 náírà láti fi ṣiṣẹ́ abẹ ẹlẹ́ẹ̀kejì kí ó lè lálàáfíà tó péye. Nínú fọ́nrán fídíò tuntun míì ni òṣèrébìnrin Ọ̀ṣọ́bà ti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ti ṣe ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn fún un lórí iṣẹ́ abẹ alákọ̀ọ́kọ́ tó wá tún béèrè fún ìrànlọ́wọ́ láti ṣiṣẹ́ abẹ ẹlẹ́ẹ̀kejì.